Ọjọ́ 12 oṣù kẹfà ni ọjọ́ ìjọba àwaarawa lórílẹ̀‐èdè Nàìjíríà. Ààrẹ Tinubu kálàyé ó ṣe láàárọ̀ òní, bẹ́ẹ̀ ló ń rọ àwọn aráàlú pé kò sí bí ìlú ṣe le tó ká sì mẹ̀dọ̀ ká nígbàgbọ́ pé orílẹ̀‐èdè yìí yóò padà borí. Ó kálàyé ó ṣe lórí gbogbo àwọn tíjọba rẹ̀ ti ṣe lọ́dún mẹ́ta, ṣùgbọ́n yẹn ọ̀rọ̀ ọjọ́ mi. Ìròyìn míì èyí tí ó tún ní í ṣe pẹ̀lú àyájọ́ ìjọba àwaarawa ní Nàìjíríà lónìí. Gómìnà ìpínlẹ̀ Cross River, Sẹ́nitọ̀ Bassey Otu, ó gbé ọkọ̀ mẹ́rìndínlógójì fáwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ akọ̀wé àgbà láwọn iléeṣẹ́ káàkiri ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọkọ̀ wọ̀nyí wọ́n jẹ́ ọkọ̀ tó ń lo iná electric. Eléyìí sì jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ìgbìyànjú gómìnà ọ̀hún láti mú ìlànà ìrìn àjò ìgbàlódé bá wọn nípínlẹ̀ Rivers. Lákòótán fún tòní, ilé-iṣẹ́ kan tí ibùjókòó rẹ̀ ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà, Cowpea Labs, ó ṣe àfihàn ìgbìyànjú rẹ̀ àti akitiyan láti gbé owó tùlù kalẹ̀ ẹgbẹ̀lẹ́gbèjì lọ́nà ẹgbẹ̀ta náírà fún ìdàgbàsókè àwọn oníṣòwò kéékèèké, àwọn olówò kéékèèké tí wọ́n ń lọ bí 50 nípínlẹ̀ Imo. Ibẹ̀ ò ní fún tòní, kò jù bẹ́ẹ̀ lọ.